ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. gèlè òdùn bíi ká mọ̀ wé kò dàbí kọ́ yẹni. òwe lẹṣin ọ̀rọ̀ fún tònínú. gèlè òdùn bíi ká mọ̀ wé ọ̀dà bíi kọ́ yẹni. eléyìí túmọ̀ sí pé akitiyan ẹ̀dá ọ̀já mọ̀ nǹkan kan bí ó ṣe èrè tá a jẹ tìdí ẹ̀ bọ̀. ká mọ̀ nǹkan ṣe ọ̀dà bíi kọ́ jẹ́ni lọ. bẹ́ẹ̀ ni ẹ̀yin lágbájá mọ̀ nǹkan ṣe bíi kàṣí nǹkan ṣùgbọ́n ẹjá béèrè ǹjẹ́ orí èrè jẹ́ ń bẹ̀ àkọ́kọ́ nu. ẹlẹ́ẹ̀kejì ǹjọ́ gba ìyìn tí bẹ́ẹ̀ bọ̀ ibi ọjà gbé ń tà ní wọ́n ń gbọ́. ló gbé gbá lọ sáré ó di bẹ́ẹ̀ ǹjọ́ béèrè lọ́wọ́ orí àti wá sí ọ̀dà bí àti rí o àti rí ọ̀dà bí àti ṣe àṣeyọrí ẹ̀. gbogbo amúnidára ló máa sọ́rán ṣùgbọ́n ẹjá béèrè ǹjẹ́ gbogbo wọn lọ́mọ kárán sọ kó dúró dá lọ́rùn ẹni ká yóò wò pé ta ló gbé aṣọ yìí sí ọ lọ́rùn ta ló rán aṣọ yìí fún ọ ta ló bá ọ rán aṣọ yìí télọ̀ wo ló gbé fún. ní Yorùbá fi ní gèlè òdùn bíi ká mọ̀ wé ọ̀dà bíi kọ́ yẹni. eléyìí túmọ̀ sí pé nǹkan ọ̀dà bíi ká mọ̀ nǹkan ṣe kò dàbí ká mọ̀ ṣe dójú àmì tàbí ká mọ̀ ṣe débi tí a ti gba èrè láti bẹ̀. àti ṣe nǹkan kò dàbí àti ṣe àṣeyọrí ẹ̀ ká sì gba ìyìn tí bẹ̀ bọ̀. ní Yorùbá fi pé gèlè òdùn bíi ká mọ̀ wé ọ̀dùn bíi kọ́ yẹni. òwe lẹṣin ọ̀rọ̀ fún tònínú. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kò ṣẹ́ ní mo rí iṣẹ́ yá. gèlè òdùn bíi ká mọ̀ wé ọ̀dùn bíi kò dàbí kọ́ yẹni. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257. ó tún di sáà kan náà káwọn tó láǹfààní àti tó pàdé ní òwe Yorùbá TV. àkàndá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́ náà ló kọ́ mi.